láti rí ìrànwọ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Torí tí a bá wo ẹ̀yìn, a rí pé ọ̀pọ̀lọpọ̀ dídára Ọlọ́run ni a máa rí níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Bí a bá tún kù sínú ìfẹ́ rẹ̀ lónìí, nínú àlàáfíà àti ìlera pípé, àánú la rí gbà. Àánú yẹn ni mo gbàdúrà pé kò ní kálú lórí wa. Òjò ìbùkún rẹ̀ tó rọ̀ sórí wa kò ní dá. Àánú àti ìpèsè tá à ń rí gbà láti ọwọ́ rẹ̀ wá, orísun yẹn ò ní gbẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé ẹnìkọ̀ọ̀kan wa. Níbi tí ní àjò wa dé nínú ọdún náà, a wo ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ àsìkò tá a dé. A sì ní ìrètí pé ètò tó ń bọ̀ níwájú, ayọ̀ ni yóò já sí lórúkọ la Jésù Kristi Olúwa wa. Ẹni tó ṣèlérí olóòótọ́ ni yóò sì mú ṣẹ. A tún tẹ̀síwájú nínú ètò wa orúkọ Olúwa la pè ní ìṣọ́ agbára. Olódodo sáwọn rẹ̀ wá yìí orúkọ yẹn báwo la ṣe ń tàbùkù rẹ̀ nínú tàbí bẹ́ẹ̀ lónìí. Bí a ṣe ń tàbùkù orúkọ Olúwa. Málákì orí kẹ́ni ẹsẹ̀ 6 sọ fún wa. Ó pera rẹ̀ ní Ọlọ́run, ó pera rẹ̀ ní Baba, ó pera rẹ̀ ní Ọ̀gá tí Olúwa jẹ́ fún wa. Málákì jẹ́ wòlíì tí ó bá ọmọ Ísírẹ́lì jáde wá sí ilẹ̀ ìlérí padà láti inú ìgbèkùn. Nígbà tí wọ́n padà lẹ́ẹ̀kejì sílẹ̀ ìgbèkùn, láti ilẹ̀ ìgbèkùn, ó tó wù wọ́n kálukú wọn náà ń ṣe. Tẹ́ bá rí ìrúbọ wọn, tẹ́ bá rí iṣẹ́ ìsìn wọn, tẹ́ bá lágbèkalẹ̀ ìsìn gbogbo ìpàdé náà ṣe. Ọ̀rọ̀ àgbẹ̀ ti kọ́ nǹkan nílẹ̀ ìgbèkùn. Nítorí ẹ̀kọ́ lẹ́gbèkùn yẹn nìṣẹ́ láfẹ́ máa fi ṣan Ọlọ́run. Ọlọ́run wá rán àdírẹ́sì wọn látọ̀dọ̀ Málákì. Pé bí yẹn ti máa ń ṣe Ọlọ́run kọ́ yẹn. Ìdàgbọ́ Ọlọ́run bá jẹ́ ọ̀gá, ó lẹ́rù òun dà. Tó bá jẹ́ bàbá, ó ní ọlá òun dà. Ìyẹn ni pé orúkọ Olúwa ó ní ọ̀wọ̀ gidigidi. Tẹ́ bá wo ohun tí Bíbélì sọ fún wa nínú ìwé Róòmù orí kẹ́ni ẹsẹ̀ 21, Romans 1:21. Ó ní ṣùgbọ́n nítorí pé nígbà tí wọ́n mọ̀ bí Ọlọ́run, ó ní wọ́n sìn bí Ọlọ́run, wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọkàn òkùnkùn wọn wá ọkàn òmùgọ̀ wọn wá ṣókùnkùn. Ó ní wọ́n sọ pé àwọn gbọ́n ṣùgbọ́n wọ́n jẹ́ aṣiwèrè. Nígbà ẹ̀wọ̀n tí ó sàlàsàlà láàrin yẹn, àwọn tẹ́ láwọn mọ̀, wọ́n láwọn mọ̀ ṣùgbọ́n wọn ò sìn bí Ọlọ́run, wọn sì dúpẹ́. So nígbà tá a bá wà bí eléyìí dé sìn, sáwọn lè sọ pé bóyá agbọ́n níwájú Ọlọ́run. Ẹ jẹ́ ká wo oríṣiríṣi kí n táyà yẹn ń ṣe lónìí yìí. Tí a bá kẹsẹ̀ yẹn lọ sí ìsàlẹ̀, ẹ wo nǹkan tọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tí Ọlọ́run sọ fún wọn. Nígbà tí a bá fi ìlú ọkùnrin lẹ̀, tá a bá ń ṣe tí ọkùnrin ṣe bí obìnrin, tóbìnrin ṣe bí ọkùnrin. A tún wo oríṣiríṣi tá a pè ní relationship àbí relation lónìí. Ọkùnrin àtọkùnrin, obìnrin àtobìnrin nínú relation. Ṣàgbékalẹ̀ Ọlọ́run lélẹ̀. Inú rẹ̀ náà nísìnyí ọ̀làjú la sì pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti di obìnrin tán, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti di ọkùnrin tán. Eléyìí sì pé ká ń kọ̀ndẹ́mù èèyàn. Ṣùgbọ́n tí a bá gbé kalẹ̀ inú àṣà orílẹ̀-èdè gangan níbo la ṣe lè ti wá. Tí ì bá ṣe àṣà tí ẹ̀mí èṣù gbé sánú àwọn èèyàn tí wọ́n sì gbé kalẹ̀ táyà sì ń tẹ̀lé. Ìbẹ́nu ṣọ́ọ̀ṣì lónìí, ṣọ́ọ̀ṣì gangan lónìí fẹ́ ń fọwọ́ fọ́ sáwọn nǹkan wọ̀nyí. Tí wọ́n bá mọ̀ bí Ọlọ́run ṣe ń sìn bí Ọlọ́run. Nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ni pé bá a bá ṣe tẹ́ ibùsùn wa bẹ́ẹ̀ la sùn bẹ́ẹ̀. Ìwé máa sọ fún wa nínú ìwé Málákì kan náà orí kìíní ẹsẹ̀ 14. Ó ní nítorí pé ọba ńlá ni mí bẹ́ẹ̀ ni Olúwa àwọn ogun wí. Orúkọ mi sì níyìn gidigidi láàrin àwọn orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká wo báwa pé bá a ṣe máa ń ṣe sí yàrá ibùsùn wa la máa ń ṣe sí Ọlọ́run. Àbá ṣe ń ṣe sí yàrá àgbàlejò wa la máa ń ṣe sí Ọlọ́run. Ṣé mọ̀ pé ewu tá à ń sọ yìí kò bá ti jẹ́ wàhálà fún wa. Orúkọ Olúwa yẹn bí ilé ìṣọ́ yẹn àbárí. Ẹ̀ẹ̀kan lé gbẹ́nìkan láyìí kó wọnú yàrá tẹ́ ń sùn sí. Ṣé tá a bá fẹ́ sùn sínú yàrá wa ló lè kó gi ká kó pàǹtí ká kó palamba ká kó kùtà ká lọ kó sórí ibùsùn wa ká kó sílẹ̀ yàrá wa. Bá a bá dénú ibi tá à ń gbàlejò ó sí nínú sitting room wa, ẹ jẹ́ ká bá ti tò àga oríṣiríṣi bá ti tò bí tá a ti ń jẹun. Kì í ṣe ẹnìkan bẹ́ẹ̀ bá ti débẹ̀ gan-an yẹn mọ̀ pé ilé ọ̀wọ̀ ni. Ṣé bẹ́ẹ̀ ẹni ìsìn á pé orúkọ yẹn nílé orúkọ Olúwa nílé ìṣọ́. Bá a ti rí yàrá wa àbí tá à ń gbàlejò sí gẹ́gẹ́ bí ilé ààbò. Ẹ wo bá a ti mú fóònù wa báyìí bá a ti ń tìrìtẹ̀ là ń tìrìtẹ̀ Ọlọ́run. Tẹlifíṣàn wa, láptọ̀pù wa, àtàwọn gbogbo tá à ń lò fún íńtánẹ́ẹ̀tì wa, àbí ọjà wa. Tábí bẹ́ẹ̀ là ń tìrìtẹ̀ orúkọ Olúwa bó lẹ́rìí pé yóò rí. So ìwé wa sọ fún wa pé ọba ńlá ni òun láàrin orílẹ̀-èdè ní Olúwa àwọn ogun wí. Orúkọ yẹn sì níyì gidigidi lọ́dọ̀ àwọn tó mọ̀. Borúkọ yẹn bá wà níyì gidigidi báwa náà bá mọ̀ bẹ́ẹ̀
ẹ jẹ́ ká wo ohun tó lè jẹ́ fún wa. So ọlọ́run béèrè ọlá àtọ̀wọ̀ orúkọ rẹ̀ nínú ayé wa lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ báwo la ṣe máa ń ṣàìbọ̀wọ̀ forúkọ Olúwa? Ìwé mọ́ sọ fún àánú Tímótì kejì orí kejì ẹsẹ̀ 11 pé inú ilé ní ìpìlẹ̀ ọlọ́run dájú sí lè dìde yìí pé ọlọ́run máa ti ṣe tiẹ̀. Àtàwọn tó bá jẹ́ pé wọ́n ń forúkọ Olúwa kán kò nínú ibi, kán kò nínú ẹ̀ṣẹ̀, kán kò nínú ẹ̀ṣẹ̀. Bó la ṣe ṣe ṣàbùtàbùkù orúkọ rẹ̀, ìjẹ́wọ́ wa ń kọ́. Ìwé mọ́ sọ fún àánú Mátíù 5 ẹsẹ̀ 24 Matthew 5:34 ó ní mo gbọ́ bó sọ fún yín ẹ mọ̀ tiẹ̀ sí búra pàápàá bóyá pẹ̀lú ọ̀run torí tẹ̀ ọlọ́run, bóyá ayé torí ibi fi iṣẹ́ rẹ̀ ni, bóyá Jerusalem torí pé ìlú àwọn ọba ńlá ni, bóyá orí wa a lè sọ nǹkan dídí funfun àti di dúdú, a lè sọ kankan nínú orí wa di dúdú fún àbí di dúdú bàbá sọ́dà bẹ́ẹ̀ àyídáyídá ni. So ọwọ́ adéka tún sọ fún àlè fún wa pé kí bẹ́ẹ̀ ni wá jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ sì jẹ́ bẹ́ẹ̀ kọ́, inú ní ẹ̀kọ́ mọ̀ sí búra kankan pẹ̀lú orúkọ ìbúra tá à ń forúkọ Olúwa búra sóòótọ́ ń bẹ́ẹ̀ yóò tí a mọ̀ tẹ̀ fi búra pàápàá torí ìbúra wọ̀nyí kò sóòótọ́ ń bẹ́ẹ̀. Ìwé mọ́tò aṣọ fún wa ní ìsìn ní Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 11 1 Corinthians 6 ẹsẹ̀ 19 ó ní pé ká sọ Ọlọ́run lógo nínú ara wa. Tá a mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni wá ni àti pé Ọlọ́run gangan lónìí wa kọ́la nira wa bẹ́ẹ̀ máa gbé gbé nípa àná nira wọn lónìí yìí. Inú ìsìn wa sáà ń bọ̀wọ̀ forúkọ rẹ̀. Ẹ wá wo ìsìn Kéènì àti Ébẹ́lì. Yálò ń bá mú ọrẹ wá síwájú Olúwa, ọrẹ tí ẹ bá yà láta ìyá alágbàdo ìyá oníṣúgà ti kọ̀ ni wọ́n mú aṣọ́ọ̀ṣì. Bí wọ́n bá mú wa gan-an ọkàn wọn náà fi mú wa. Gbogbo nǹkan la gbọ́dọ̀ di pé a ṣàtúnṣe rẹ̀. Nígbà tá a bá lápè níjà kọjá ẹ jẹ́ ká wò ṣe wa, ẹ jẹ́ ká wò wa, ẹ jẹ́ ká wò ọ̀rọ̀ ẹnu wa sí Ọlọ́run tá a lè sọ sí bàbá, tá a lè sọ sẹ́gbọ̀n, tá a lè sọ sábúrò gan. Olùsíṣẹ́ àwọn kan báyìí àwọn nǹkan yìí la gbọ́dọ̀ di pa padà tí a bá fẹ́ korokoro wa jẹ́ ilé ìsọ fún wa. A lè change àwọn nǹkan yìí láì condemn ẹnì kankan Ọlọ́run yóò rẹ̀ nǹkan kan wá lọ́wọ́.